èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Èyí tó dá ọ̀run òun ayé, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn, kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé. Bẹ́ẹ̀ ni kì í ṣe Olúwa ni olùpamọ́ mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí. Ọkàn ìmọ̀re ni ọkàn wa mú wá o sọ́dọ̀ Olódùmarè. Pánkó pì ọkùnrin ogun, jí kan pa kan wò kan yè, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, ọba tó ń fàánú gbà wá, ọba tó ń fàánú dá wa sí, ọba tó ń fàánú ràn wá lọ́wọ́, ọba tó ń fàánú tì wá lẹ́yìn. Àtúrí àánú gbà lẹ́ẹ̀kan sí láàrin ẹgbẹ̀gbẹ̀rún ènìyàn, láàrin ogunlọ́gọ̀ ènìyàn. Ọlọ́run ṣe wá ní ènìyàn pàtàkì tó tún rí àánú gbà níwájú rẹ̀ lónìí. Ògo ni fún Olúwa Ọlọ́run lókè ọ̀run. Kí gbogbo ọpẹ́ àti ìyìn kó jẹ́ tọba adẹ́dàá àṣẹ̀dá nìkan. Ọ̀rọ̀ yìí náà ni a fi ń kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí. Níbikíbi tẹ́ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ ọpẹ́ yìí náà ni. Lẹ́yìn ọpẹ́ ló kàn. Lẹ́yìn ọpẹ́ sọ́lọ́run Olódùmarè ọpẹ́ náà ló kàn. Ọpẹ́ ni bàbá ìjọ bọ́lọ́run bá kú ṣe ni lóore, ọpẹ́ là ń dà. Ọpẹ́ ni o. Ẹni bá wá dúpẹ́ oore àná á rọ́pọ̀ lọ́kọ̀ gbà. Èyí tí ò bá wá dúpẹ́ ńkọ́ kò ní rí kankan gbà. Kódà wọ́n ní bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Èyí ló mú wa dúpẹ́. Ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àwa dúpẹ́, àwa mọ̀ ọ́ lóore wípé Ọlọ́run jẹ́ ká yọ ọpẹ́ kó yọ fún wa láti lè tún wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Olúwafẹ́mi Daniel Ofemi òun lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò. Adé ń kí pé gbogbo ẹ̀yin màmá àti bàbá tọ́lọ́run ń lò tẹ́ ń tọ́ bọ ìṣúra yín pé kètò yìí kó máa tẹ̀síwájú. Adúpẹ́ o, nítorí pé Alpha àti Omega ó rán ìrànlọ́wọ́ sí wa látọwọ́ yín lórí ètò yìí. Adúpẹ́ lọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ Sweet 107.1 FM fún orí ọ̀fẹ́ tó tún fún wa lákọ̀tún lórí ètò Ohun Awon Kerubu on FM. Lórí ètò tòní ọ̀rọ̀ yóò tún balẹ̀, yóò tún gbénú wa ṣògo gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè bó ti máa ń lò wá. Awakọ̀ Ọlọ́run ni ìfàlà tó borí ipá ni, agbára tó ju agbára lọ, ọ̀rọ̀ tí ń gbénú ọ̀rọ̀ fọ́ọ̀mù ta lọ̀rọ̀, ọba mi tó ń gbé nínú ọ̀rọ̀ fọ́ọ̀mù ni, nípasẹ̀ rẹ̀ la dá ayé, lẹ́yìn rẹ̀ a kò sì dáhùn kan mọ́ tó jáda, nínú rẹ̀ ni ìyè wà, ìyè yìí sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ púpọ̀ sí ìborí rẹ̀. Bákan náà là ń kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé àpò ọdún tó wà ń ta yìí o, ọdún iléyá wọlédé o, iléyá wọlédé. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, mùmínì àti mùmínà òdodo, akínyìn ẹkú ọdún lórúkọ Jésù. Ẹ̀mí tó ṣẹ̀tọ̀ ọdún yìí yóò ṣọ̀pọ̀lẹ̀ lórí ilẹ̀ alààyè. Ọdún tó ń bọ̀ ò ní sọmọ nù, ọdún tó ń bọ̀ ò ní sayanu, iṣẹ́ ò ní bọ́ mọ́ ẹ lọ́wọ́, gbogbo ohun rere tọ́lọ́run fi lé ń lọ́wọ́ lórúkọ Jésù kò ní kú mọ́ ilé ọwọ́. Ọdún yìí ayọ̀ ló máa já sí. Gbogbo àṣepa ti iṣẹ́ rẹ lórúkọ Jésù, Ọlọ́run á ṣàṣeparí rẹ̀ láyé yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá rí ayọ̀ rẹ̀ gbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ rẹ̀ yóò sì fò lọ. Akin káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí ètò Ohun Awon Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta. Níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa, bóyá ẹ̀yin tẹ́ wá bí tẹ́ ti ń jẹran léyà lọ́wọ́.
àbẹ́yìn wà ní mọ́tò àbẹ́wà ní ṣọ́ọ̀bù tẹ̀ ń tajà ọdún lọ́wọ́ àbẹ́wà níbi tẹ́sí àti tọ́lọ́run tí a fi ń sí ní ipò ayọ̀ lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run ọ̀gá àgùn yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa lọ́sẹ̀ tó kọjá lórí ètò Ohun Awon Kerubu Ofemi lọ́sẹ̀ tó kọjá lórí ètò Ohun Awon Kerubu amẹ́nubà àwọn kókó ọ̀rọ̀ kan àní ta ni wòlíì ǹjẹ́ ènìyàn lè kọ́ṣẹ́ wòlíì ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì bí iṣẹ́ télọ̀ bí iṣẹ́ fọgànáìzà ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì báwa gbàgbé ẹ̀ ló parí ẹ̀ ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì bí iṣẹ́ yádrẹ́sà ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì bí iṣẹ́ kápẹ́ńtà ṣé kọ́ bẹ́ẹ̀ ṣé àtúwá béèrè wípé ṣé gbogbo wòlíì lọ́lọ́run sọ pé kọ́ máa ṣiṣẹ́ èmi ti di wòlíì o no inú ọba ní mi inú ilé máa mú nǹkan tí màá jẹ wá fún mi ṣé gbogbo wòlíì lọ́lọ́run sọ pé kó máa ṣiṣẹ́ adẹ̀rẹ̀ àwọn wòlíì kan tó jẹ́ wípé lọ́ọ̀yà ni wọ́n dókítọ̀ ni wọ́n accountant ni wọ́n aláwọn wòlíì kan tó jẹ́ pé surveyor ni wọ́n aláwọn directors ni wọ́n àtẹ̀láwọn wòlíì kan tó jẹ́ pé ọlọ́pàá ni wọ́n síbẹ̀ Ọlọ́run dẹ̀ ń fara hàn wọ́n ṣé ká wá sọ pé àwọn wòlíì tó ní iṣẹ́ lọ́wọ́ yìí tó jẹ́ oníṣẹ́ ìjọba yìí tó jẹ́ tíṣà yìí tí wọ́n níṣẹ́ businessman business women tó níṣẹ́ gbòógì lọ́wọ́ ṣé ká sọ pé Ọlọ́run ò fara hàn wọ́n ni àbí ká sọ pé àwọn tó ò níṣẹ́ lọ́wọ́ yẹn gangan ni ojúlówó pọ́nbélé wòlíì Ọlọ́run dẹ̀ fún àwọn bàbá kọ̀ọ̀kan ní orí ọ̀fẹ́ láti pè wọlé lórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n bá wa dá sí i tá a bá wá ń sọ̀rọ̀ àwọn wòlíì yìí lọ́sẹ̀ tó kọjá ńgbà tí èèyàn kan mẹ́nuba kó ọ̀rọ̀ kan ó sọ wípé àwọn ọmọ wòlíì pọ̀ ju àwọn wòlíì lọ ó ní àwọn ọmọ wòlíì wọ́n pọ̀ ju àwọn wòlíì lọ ó tún wá jẹ́ kó yé wa wípé àwọn ọmọ wòlíì gan-an ni kò jẹ́ ká dá àwọn wòlíì tó pọ́nbélé àwọn wòlíì gangan mọ̀ pé àwọn ọmọ wòlíì tó pọ̀ jàǹtìrẹrẹ nínú iṣẹ́ ìránṣẹ́ lónìí bẹ́ẹ̀ mi bá jẹ́ ọmọ wòlíì àfi bẹ́ẹ̀ mi bá jẹ́ ọmọ wòlíì wọ́n ní àwọn gan-an. wọ́n ti ń forí ìyẹn náà gbàdúrà. wọ́n ti ń forí ìyẹn náà gbàdúrà. mo sọ̀rọ̀ àṣejáde gẹ́gẹ́ bí ọmọ wòlíì. wọ́n ní àwọn ọmọ wòlíì tó pọ̀ níta gan kò jẹ́ ká dá àwọn tó jẹ́ wòlíì gan-an mọ̀ pé gbogbo àwọn ọmọ wòlíì yìí wọ́n ti lọ ń ṣe ọ́fíìsì káàkiri ọmọ wòlíì ṣe ni wọ́n ibi tá a wá ń lọ lórí ètò tòní nìyí Ofemi bàbá àjọ ibi tá à ń lọ lórí ètò tòní nìyí. ẹnì ṣó ń bẹ. àwọn wòlíì ṣé àwọn ọmọ wòlíì tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí ṣé ká máa rí àwọn náà bíi wòlíì ni ṣé wòlíì làwọn náà ṣé wòlíì ni wọ́n ṣé àṣẹ wòlíì ń bá wọn náà rìn ṣé bàbá mi bá ti jẹ́ wòlíì ṣé èmi náà ti di wòlíì nìyẹn ṣé mo pẹ́ àwọn ọmọ wòlíì náà máa ń láwọn ń lo àṣẹ àwọn sọ̀rọ̀ àṣẹ jáde àdẹ kí ni Bíbélì sọ gan nípa àwọn ọmọ wòlíì kí ni Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì ibikíbi tó ti ń gbọ́ mi o ní àǹfààní láti dá sí ètò yìí ọgbọ́n ò pọ̀jù ẹnikẹ́ni lọ ìmọ̀ òdẹ pọ̀jù ẹnikẹ́ni gbogbo àjọ ń kẹ́kọ̀ọ́ ni kò sí tíṣà kò sí stúdẹ́ǹtì gbogbo alájọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ nítorí pé ìjọ́ téèyàn kan bá ti rò pé òun ti ju ẹ̀kọ́ lọ ìjọ́ yẹn ló ti ń kú díẹ̀díẹ̀ ìjọ́ yẹn ló ti ń parun díẹ̀díẹ̀ gbogbo àjọ ń kẹ́kọ̀ọ́ ni àwọn ọmọ wòlíì tá à ń sọ nípa àwọn wòlíì ṣé wòlíì làwọn náà ni ṣé àwọn náà ti ní àṣẹ kan táwọn náà máa lò ní àṣẹ ń bẹ lẹ́nu kí ni Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì kí ni Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì kí ni Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì ṣé ènìyàn lè kọ́ṣẹ́ wòlíì ǹjẹ́ ó ṣe é kọ́ àtúndí ilé èèyàn kan láti là wá lọ́yẹ̀ sí ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì a ṣe ń tẹ̀síwájú lórí ẹ̀ ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì ṣó ṣe é kọ́ ibi ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní nìyẹn ètò Ohun Awon Kerubu FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídìrí tá a bá padà dé a ó ṣe ojú òpó sílẹ̀ fún gbogbo ènìyàn tó bá fẹ́ pè láti pè wọlé láti bá wa dá sí ọ̀rọ̀ yìí à ń padà bọ̀. Kí o sì tún gbẹ́kẹ̀lé, kò sì máa dùn. Ọkàn alárẹ̀wá sí mi láyà Jésù. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ The Eternal Sacred Order of CNS Church, ògo ẹ̀rí tàn, onítẹ̀síwájú International, Ògénò, Tèmídire, Key Street Headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀, ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. Gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. Ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service
yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of CNS Church Ògo Ẹ̀ríntàn Onítẹ̀síwájú International Ògénò Tèmídire District Headquarters 18 Salimasugbeson Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP Bàbá Ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù Olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ẹ̀wú ìbò ayọ̀ ọba ẹ̀rí tó ti nawọ́ àánú sáwọ́ ènìyàn rẹ̀. The Sacred C&S Church of Nigeria and overseas Ebenezer Model Parish aka Temple of Miracle 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta Ogun State ló ń pe gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìsọjí àánú ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko tí ọba onímájẹ̀mú pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ 3 days open air mercy crusade pẹ̀lú àkòrí àánú lẹ́ẹ̀kan sí mercy once again rẹ̀ láti Friday 13 sí Sunday 15 June 2025 aago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́ lè wá máa bẹ̀rẹ̀ yàtọ̀ sí tọjọ́ Sunday tó jáṣe kágbá tó máa bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí ló máa wà níbẹ̀. Minister Adéọlá Adésílé, Minister Olúmáyọ̀wá Dynamic, Lady Evangelist Taiwo Akínbọ́rọ̀, Ebenezer Model Voices ni host choir, while Pastor Àbáyọ̀mí Olúgbà is the convener. Nígbà tí bàbá wa Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀ún jẹ́ olùgbàlejò àgbà. Máa bọ̀, àánú ti ń dúró dè ọ́. Jésù nígbà gbogbo bànújẹ́ rẹ̀ yóò sì fọ́nà. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Òun ni o. Ẹ káàbọ̀ padà. Ẹ káàbọ̀. Èyí tẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Ohun tá a mú wá sórí ètò lónìí ni wípé àwọn ọmọ wòlíì. Ṣé tí bàbá mi bá ti jẹ́ wòlíì? Ṣé mi náà ti di wòlíì? Ṣé tí ìyá mi bá jẹ́ wòlíì? Ṣé mi náà ti di wòlíì? Ṣé mi náà lè máa lọ̀rọ̀ àṣẹ wípé mo pàṣẹ bí gẹ́gẹ́ bí ọmọ wòlíì? Ìdè tó wà lára yẹn kó já dànù. Ṣé mo lè máa wí bẹ́ẹ̀? ṣe bẹ́ẹ̀. Nígbà tí màmá mi gba ìpè, tí bàbá mi gba ìpè, ṣé àṣẹ ìpè ti wà lórí tèmi náà? ṣó lọ bẹ́ẹ̀ ṣá? Ṣó lọ bẹ́ẹ̀? Kí ni Bíbélì sọ gan nípa àwọn ọmọ wòlíì? Ìyàwó ni Bíbélì kọ sí. Ǹjẹ́ Bíbélì tiẹ̀ sọ kankan nípa àwọn ọmọ wòlíì rárá? Kí ni Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì? Ǹjẹ́ Bíbélì fìdí nǹkan kan múlẹ̀ nípa àwọn ọmọ wòlíì ní Bíbélì bí? Ṣé ènìyàn lè kọ́ṣẹ́ wòlíì? ṣiṣẹ́ wòlíì ṣe kọ́. Mo kọ́ṣẹ́ yardresser kí n kọ́ wòlíì. Mo kọ́ṣẹ́ carpenter mo tún fẹ́ kọ́ṣẹ́ wòlíì. Mo kọ́ṣẹ́ bábà ẹ jẹ́ ń lọ kọ́ṣẹ́ wòlíì. Bàbá àjọ ṣiṣẹ́ wòlíì ṣe kọ́. Ṣó ṣe é kọ́. Ṣé wàá kọ́ lọ́dọ̀ yìí? Máa mú ẹ lọ sọ́dọ̀ ìyá Ṣẹ̀gàndógó wà lọ́kọ́ lọ́dọ̀ ìyá Ṣẹ̀gàndógó. Àbí kí n mú ẹ lọ sọ́dọ̀ bàbá Ọlátúnjí kó lọ kọ́ ń bẹ̀. Àgbọ̀dọ̀ bàbá Ṣódẹ́yìndé níjẹ̀jà kó lọ kọ́ ń bẹ̀. Ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì? Ṣó ṣe é kọ́. Òun náà mú wá lórí ètò tó Òun ní tètò tó 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè lórí ètò tòní. Àwọn ọmọ wòlíì ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní. Wọ́n kún ta o. Wọ́n láwọn ọmọ wòlíì ni ò jẹ́ káwọn ènìyàn dá àwọn wòlíì tòótọ́ mọ̀. Wọ́n ní gbogbo àwọn ọmọ wòlíì ṣe náà ló ń kọ́ ọ́fíìsì káàkiri gbogbo àwọn ìgbèríko tó ń ṣe àti iṣẹ́ tó ṣe rí àti tí ò ṣe rí táṣà ń rí oríṣiríṣi tó ń da gbogbo ẹ̀ bọ́lẹ̀. Máa ń sọ pé tọmọ wòlíì bá ṣí ọ́fíìsì kalẹ̀ bí èèyàn kan bá lọ bẹ̀ tó lóun lọ gbàdúrà tí ìwọ náà ṣèwádìí bó ṣe jẹ́ nígbà tá a lè ṣèwádìí àdá àwọn obìnrin yìí náà ni ọ̀rọ̀ ọkọ mi náà ni ọkọ mi lánàá nígbà tí dádì ń wọlé lánàá dádì ṣojú bá kan òkùnkùn mọ̀ bí a stress iṣẹ́ tó jẹ́ kí dádì ṣojú bẹ́ẹ̀ òkùnkùn mọ̀ nǹkan tí dádì ńlá kọjá ó mọ̀ nǹkan tó bá bọ̀ láti ta fẹ̀rẹ̀ níjọ́ kejì àti gbọ́dọ̀ wòlíì lọ ohun tá à ń sọ nìyí o àwọn ọmọ wòlíì ṣé bí bàbá mi bá jẹ́ wòlíì ṣé mi náà lè pẹ́ nínú wòlíì tí ìyá mi bá jẹ́ wòlíì ṣé mi náà ti di wòlíì ṣé mo lè máa sọ wípé mo pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ wòlíì kí ìdí ara rẹ kó já.
Púpọ̀ ló ń sọ̀rọ̀ láti Kútọ̀. ẹ kúrò lẹ́ sà alàgbà púpọ̀ ọlá láti Kútọ̀ ẹ káàbọ̀ sórí ètò sà yes sà. Gẹ́gẹ́ bí ìbéèrè yín sà. bẹ́ẹ̀ ni sà. Nítorí ìwé òye rí bí à ń torí wípé tí bàbá wọn bá ń ṣiṣẹ́ wòlíì gẹ́gẹ́ bí ọmọ ó máa wà tòsí bàbá ẹ̀ àbí bàbá ẹ̀ ràn níṣẹ́ nípa láti ra àwọn kankan láti ṣe àwọn nǹkan kan náà ó ti ń fojú sí i bí à ń torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ wípé àwọn náà wòlíì ṣùgbọ́n ohun kankan ni ká mọ̀ wípé wòlíì yẹn gangan fúnra ẹ̀ ìpè ní kì í ṣe ń ká àjogúnbá bàbá lè jẹ́ wòlíì kọ́mọ jẹ́ pásítọ̀ tàbí kọ́mọ jẹ́ evangelist ṣùgbọ́n ọmọ yẹn gangan ló gbọ́dọ̀ wò pé kí ni ìpè òun pẹ̀lú màmá bí wòlíì lòun àbóhùn kì í ṣe wòlíì ọmọ yẹn náà pé bàbá jẹ́ wòlíì ọmọ jẹ́ wòlíì ní gbogbo ìgbà rárá ṣùgbọ́n ìgbà mi ò máa wọ́pọ̀ wípé kí ọlọ́run pe bàbá kó yẹ̀ tó pe ọmọ ọlọ́run ní bó ṣe wù ló ń ṣe ń ṣọlá ẹ̀. ọlọ́run ni bó ṣe wù ló ń ṣọlá ẹ̀. ọlọ́run ò ṣe dálẹ́jọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ wòlíì ṣọlọ́run ló pè ẹ́ tàbí ikùn ẹ ló pè ẹ́ kí ìdájọ́ yẹn wà lọ́wọ́ ní kálù. ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé púpọ̀ bàbá wa. ṣùgbọ́n ohun tó ọmọ wòlíì gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ sọ wípé ọmọ wòlíì nínú bíbélì gbogbo alájọ mọ̀ àwọn tó kárẹ́ dùn mọ̀ àwọn tó jẹ́ kábàgbò jù wá lọ́mọ̀ wípé wọ́n jẹ́ ọmọ páńlé wọ́n jẹ́ ọmọ jẹgúdújẹrá ọmọ wòlíì nìkan wá gbìyànjú láti má ba pẹpẹ jẹ́ láti má lè èèyàn ọlọ́run tó fẹ́ wá gbàdúrà lọ́dọ̀ bàbá ẹ̀ láti má lè lọ nígbà tí bíìlì bá ti ń ga jù kẹtó rí bàbá ẹ máa kọ́kọ́ rí ọmọ kọ́kọ́ rí jísà sọ̀rọ̀ ọ̀dọ̀ ọmọ kẹtó rí bàbá ohun tí mo wòye rè láti contribute sí ètò yín ẹ kú làákàyè ọ̀rọ̀ gidi lẹ́gbẹ́ kalẹ̀ láti reform aláṣọ funfun. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé púpọ̀ adúpẹ́ ọ̀rọ̀ ńlá gidi ni ká tó rí bàbá kọ́kọ́ rọ́mọ ọmọ kọ́kọ́ ti gbé bíìlì tiẹ̀ kalẹ̀ ọ́fíìsì di méjì ẹ̀rù wa ń bà kan. ó lágbára ó lágbára. bàbá àjọ ojú ìwòye tèmi tiẹ̀ ni wípé àwọn wòlíì yìí àwọn bàbá tó jẹ́ wòlíì yìí àwọn ìyá wa tó jẹ́ wòlíì yìí àwọn náà wọ́n ní ṣe nínú ọ̀rọ̀ yìí díẹ̀ nítorí àwọn gan á máa jẹ́ káwọn ọmọ yìí máa ríra wọn bíi wòlíì wọ́n máa ní ṣé o mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ wà lórí tiwọn náà ni o mọ̀ pé wòlíì nìwọ náà ni ọmọ náà wọ́n máa ríra yìí pé ìbí náà wòlíì mọ́mí mi sọ pé tọ́lá dẹ̀ máa parí ọ̀rọ̀ wọ́n ní kinní kan tá a bá ń ṣe tá a bá fojú ọmọ bẹ̀ kinní yẹn máa parun ni bẹ́ẹ̀ kẹ̀rẹ́ òótọ́ ni wípé ṣọmọ yìí náà ní ìpè gẹ́gẹ́ bí wòlíì ṣó ní ìpè gẹ́gẹ́ bí wòlíì ó dà ọ̀rọ̀ ni látẹnu bàbá púpọ̀ ọláyé adúpẹ́ láti Kútọ̀ 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 àwọn ọmọ wòlíì ṣé wòlíì làwọn náà ṣé wòlíì ni wọ́n ohun tá à ń gbé yẹ̀wò nìyẹn o kí ni bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì lórí ètò àwọn kérúbù on FM ẹ kú àtàrọ̀. ẹ̀wọ̀n ìbò ayọ̀ ọba ẹ̀rí tó ti nawọ́ àánú sáwọ́ ènìyàn rẹ̀ the Sacred Sea and Earth Church of Nigeria and overseas Ebenezer Model Parish aka Temple of Miracle 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta Ogun State ló ń pe gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìsọjí àánú ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko tí ọba onímájẹ̀mú pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ 3 days open air mercy crusade pẹ̀lú àkòrí àánú lẹ́ẹ̀kan sí mercy once again rẹ̀ láti Friday 13 sí Sunday 15 June 2025 aago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́ lè wá máa bẹ̀rẹ̀ yàtọ̀ sí tọjọ́ Sunday tó jáṣe kágbá tó máa bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí ló máa wà níbẹ̀ Minister Adéọlá Adésílé Minister Olúmáyọ̀wá Dynamic Lady Evangelist Táíwò Akínbọ́rọ̀ Ebenezer Model Voices ni host choir while Pastor Àbáyọ̀mí Olúgbà is the convener nígbà tí bàbá wa Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀ún jẹ́ olùgbàlejò àgbà máa bọ̀ àánú ti ń dúró dè ọ́. Gbogbo fẹ́mi tó fẹ́ wá tó fẹ́ jẹ́rẹ̀ wẹ́wà.
ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín táàjọ wa papọ̀ lórí ètò Ohun Àwọn Kerubu on FM wọ́n lẹ́yìn èèyàn ti ń pè wọlé níbẹ̀ yẹn a gbọ́dọ̀ gbé ìpolówó wọlé hello a gbọ́dọ̀ gbé ìpolówó wọlé ẹ̀yin náà mọ̀ pé ìpolówó làgùn mọ́ o ẹ má bínú ẹ ní àǹfààní láti pè wọlé báyìí 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 wọ́n máa ń kọ wípé ẹ jáde kẹ́ wá wo ìgbà tá a bá lọ tọ́kọ̀ wá darí yanjú. a ṣe wà lórí ètò báyìí ẹ ní àǹfààní láti pè wọlé láti dá sí ètò tó lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wòlíì lámúwálé ní àwọn ọmọ wòlíì hello ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́sà ń gbọ́ yín sà ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́ o yes sir. ṣé Ohun Àwọn Kerubu bẹ́ẹ̀ ni ètò Ohun Àwọn Kerubu lẹ́wà ibẹ̀ lẹ já sí. ok ẹ ṣe yes sir. Adéyẹmí Ayọ̀dèjì ló ń sọ̀rọ̀. ẹ káàbọ̀ sí ètò bàbá láti bó sà. ẹ ló ṣe ń gbọ́ mi o. à ń gbọ́ yín sà kétékété là ń gbọ́ yín sà. lóòótọ́ ohun tí à ń pè ní àbí àwọn tí à ń pè ní ọmọ wòlíì. bẹ́ẹ̀ ni sà. gẹ́gẹ́ bí bébì ṣe fìdí ẹ̀ múlẹ̀ tó wà. àwọn kan wà tí wọ́n ní ìpè gẹ́gẹ́ bí àwọn ọmọ wòlíì. ṣùgbọ́n tá bá wá wo orílẹ̀-èdè Nàìjíríà lónìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. lóòótọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ wòlíì gan lásìkò yìí gbogbo wọn kọ́ ni wọ́n gba ẹ̀kọ́ ọmọ wòlíì. ìyẹn ní pé ẹ̀kọ́ ọmọ wòlíì tún wà. ẹ̀kọ́ ọmọ wòlíì wà. Jésù sọ apọ́sítélì Paul ló sọ nínú ìwé tó kọ sí àwọn Kọ́ríńtì ó ní báwo náà ṣe máa gbọ́ báwo náà ṣe máa gbàgbọ́ tí wọn ò bá gbọ́ ó ní báwo náà wọ́n ṣe máa gbọ́ tí a ò bá rọ́yàn sí wọn. So wọ́n nílò ẹ̀kọ́ àwọn ọmọ wòlíì nílò ẹ̀kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbà wòlíì. sẹ́yìn gbọ́dọ̀ mi. à ń gbọ́ yín kétékété. So tí kò bá wá sí orí ọ̀fẹ́ fún wọn láti di ẹni tí a kọ́ tàbí tí ó gba ẹ̀kọ́ wọ́n á máa ṣe oríṣiríṣi tá à ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Oríṣiríṣi là ń gbọ́ káwọn sọ pé wòlíì mú ìyàwó níyàwó ó mú lọ sódò ó lọ wẹ̀ fún láàrin ibi tó ti ń wẹ̀ fún bẹ̀rẹ̀ sí bá alájọṣe. oríṣiríṣi nítorí wípé àwọn ọmọ wòlíì wọn tí ì gba ẹ̀kọ́ wọn tí ì ní ẹ̀kọ́. ẹ̀kọ́ yẹn gbọ̀gbọ̀gbọ̀ wà lára nǹkan tí àwọn ọmọ wòlíì nílò tí ó sọnù. ẹ ṣé bàbá. ẹ kú ètò Ọlọ́run wà pẹ̀lú àmín ẹ ṣé púpọ̀ Kristi lẹ̀ ń gbádùn kì í ṣàwà ẹ ṣé púpọ̀ Kristi lẹ̀ ń gbádùn ẹ ṣé púpọ̀ bàbá wa Adéyẹmí ẹ ṣé o ọ̀rọ̀ rèé wọ́n ní ẹ̀kọ́ àwọn ọmọ wòlíì náà wà béèyàn bá délé ilé báwo lólu ẹ̀ yóò ṣe gbọ́ yẹn pé mo jẹ́ ọmọ wòlíì mo tún gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan láyé yìí ẹ̀kọ́ ni mo fẹ́ di lọ́ọ̀yà wà á kẹ́kọ̀ọ́ mo fẹ́ di dókítà wà á kẹ́kọ̀ọ́ mo fẹ́ di ẹnjìníà wà á kẹ́kọ̀ọ́ mo tún fẹ́ jẹ́ ọmọ wòlíì náà wà á ti ṣe kí ni wà á tún kẹ́kọ̀ọ́ ìyẹn ni pé ọmọ wòlíì kìkan ṣe pé mo ti nípè lásán kó ṣáà máa bẹ́ kiri mo sọ̀rọ̀ àṣẹjáde gẹ́gẹ́ bí ọmọ wòlíì ọmọ ẹni tí ò tí lè dá nǹkan 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè sí. àwọn ọmọ wòlíì là ń sọ ṣé wòlíì làwọn náà àwọn náà ti di wòlíì. ọmọ wòlíì tí o ti tóun gan ti get biari na rẹ tó ṣe àti ń parí ìdá rẹ káàkiri as wòlíì ọmọ wòlíì tó ní ìgbà wo ni wọ́n jẹ́ prophet ó ní no ọmọ prophet ni mí náà what are you saying o mọ dáàdi mi nílùú yìí by the virtue lọ pé bàbá mi jẹ́ prophet because prophet èmi náà ti di wòlíì o mọ mi ṣá ọmọ mi mi lu yìí èmi náà kéré o dáàdi mi ò ṣe ń lọlẹ kí ni bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì kí ni bíbélì sọ bíbélì tẹ sọ kọ́kọ́ nípa ìwà àwọn ọmọ wòlíì gẹ́gẹ́ bí bàbá wa Kópọ́lá ṣe tọ́ka rẹ̀ jáde lẹ́ẹ̀kan pé àwọn ọmọ wòlíì kankan máa ń ya ìpáǹle wọn a ṣe kó yẹn wá yọyọ díẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bọ́ọ̀nà pé kó lọ ra turari ó ní 50,000 wá ayayọ ní 10,000 10,000 tí ẹ kéré
a pín sí méjì. gbogbo wàkíwà tó wà lọ́wọ́ àwọn ọmọ wòlíì wọ́n mẹ́nu balẹ̀ kan ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì ṣé kọ́ àwọn bàbá wa tó bá nímọ̀ tó ń lóye tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ láǹfààní láti pè wọlé ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì 0707 316 0403 081. hello sir. ẹ kúrò lẹ́ sà. ẹ kúrò lẹ́ sà o. yes sir, ẹ kú àtàárọ̀ sà. ẹ kú ètò sà. yes sir, kí lórúkọ àti bulletin ń pè wá sà. ẹ ṣe fún yín sà o. àmì sà. hello. à ń gbọ́ yín kékeré sà. a ṣe fún yín sà o. àmì sà. ara mi gbà sà. àmì sà, kí lórúkọ àti bulletin ń pè wá. Táíwò ló ń pè láti Ọ̀pákó. ẹ káàbọ̀ sórí ètò alàgbà Táíwò láti Ọ̀pákó. bẹ́ẹ̀ni sà. ṣe rí kò sí ṣẹ́ tí ò ṣe kó láyé. torí pé àwọn ọmọ wòlíì tẹ́ ń wo yẹn náà tẹ́ bá lọ sínú ìwé mímọ́ nínú fún àwọn ọba ó ní àwọn wòlíì lọ ké bá Èlíṣà pé wọ́n fẹ́ lọ ibi tá à ń gbé yìí ó kájú fún wa tó kàn lọ kó fún wọn láyè kan lọ gbé nínú igbó láti wá fi kọ́ ilé Olúwa ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ pa àwọn ọmọ wòlíì níbẹ̀ yẹn nígbà tí Élì wà láyé tí Sámúẹ́lì wà lọ́dọ̀ ẹ̀ tí kò bá sí lọ́ńdà ìtọ́ni nígbà tó lù wá pé tó tọ́ Élì lọ Élì sọ pé máa wí nítorí tó bá ti dúgbò yẹn o máa wí nítorí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ tí ò bá sí láti tọ́ sọ́nà kò ní mọ nǹkan tó máa ṣe. so ìtọ́ni èèyàn gbọ́dọ̀ àlàbẹ́ ìtọ́ni ẹ̀kọ́ yẹn náà nìyẹn tí ẹ bá ní ẹ̀bùn kan tí ò bá mọ̀ ẹ̀bùn yẹn bá jẹ jáde ẹ̀yìn lọ́ọ́ máa tọ́ sọ́nà bó ṣe máa develop ẹ̀bùn yẹn díẹ̀. Ewé Èlíṣà ọ̀dọ̀ Èlíjà Èlíjà lọ̀gá ẹ̀ ló fi ṣẹlẹ̀ fún tí òun náà fi di ẹni gíga. Gíráàsì nígbà tó ń jọmọ wòlíì tí ò gba ẹ̀kọ́ bàbá ẹ̀ ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ sí òun ò gbẹ̀kọ́ ọmọ wòlíì tí ó gbẹ̀kọ́. bẹ́ẹ̀ náà ló dẹ̀ wà ní ayé tá a wà yìí náà ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa fi lé wọn lọ́wọ́ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé ikùn sókè lọ pé ọmọ wòlíì wà Èlíṣà wá sọ pé ojú mi kò há ń bá ẹ lọ bẹ́ẹ̀ náà làwọn tó bá yà kó lóde èní ojú Ọlọ́run ń bá wọn lọ ọba ṣètò oníbàdí ṣe rí tó kò sẹ́ńtì ọ̀yẹ́ kó sì wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ sá. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ àdúpẹ́ ẹ ṣé púpọ̀ tẹ́ pè wọlé ẹ ṣé púpọ̀ ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ balẹ̀ ó gbénu wá ṣubú. èyí gan ló fẹ́ jẹ́ kí n tiẹ̀ sọ eléyìí bàbá àjọ wá ń ṣókí. irú ìhàwó ni àwa wòlíì gan kọ sáwọn ọmọ wa irú ìhàwó làwọn ọmọ wa gan náà kọ sí iṣẹ́ ìránṣẹ́ wa gẹ́gẹ́ bí wòlíì nítorí èyí méjèèjì yìí ó ń ṣiṣẹ́ pọ̀ fúnra wọn tá bá wo bí ìwọ gẹ́gẹ́ bí wòlíì bó o bá fi ojú sí ìhà ohun táwọn ọmọ rẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ ṣe ó léwu díẹ̀ ó dẹ̀ lè ṣàkóbá ó dàbí nítorí pé àwọn náà irú wọn ló máa ń padà yàyà kuyà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa sọ. ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ọkọ ìyàwó tó ní ìyàwó mi ò kí ń náwó ìyàwó mi ò kí ń náwó tiẹ̀ mo á ń sọ òfin kọ́ ni ó mọ̀ pé ìjọ́ tó bá rò pé ó máa pẹ́ ó máa yá ìjọ́ tó bá yá tó rò pé ó máa pẹ́ ìjọ́ tó bá ṣe hàn àwọn nǹkan owó tí ò kí ń fẹ́ ná yẹn tó bá ti wà lọ́wọ́ ẹ̀ kò á nira fún láti ná torí kò kí ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí fáwọn ọmọ wòlíì náà nígbà tí àwọn bàbá wọn bá wà láyé àbí ìyá wọn wà láyé tí wọn ò kẹ́kọ̀ọ́ ìjọ́ táwọn bàbá wọn bá ṣe tó bá fọ̀pá lulẹ̀ tó bá fọ̀pá tilẹ̀ ẹ̀kọ́ yẹn wọ́n á dàbí ẹni pé àwọn bàbá wọn ò tẹ̀ ṣiṣẹ́ ìrànṣẹ́ rí ìdí tá a fi gbọ́dọ̀ kíyè sára nìyẹn wo bí ọlá bá ń gbé kíní sókè kí n dókè lọ́hùn náà mò ń padà bọ̀. wọ́n fẹ́ lóore Jésù ilé wa lẹ́nu. ẹ̀wù ìbò ayọ̀ ọba ẹ̀rí tó ti nawọ́ àánú sáwọ́ ènìyàn rẹ̀ the Sacred Sea and Earth Church of Nigeria and overseas Ebenezer Model Parish aka Temple of Miracle 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta Ogun State ló ń pe gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìsọjí àánú ìta gbangba olódó mẹ́ta gbáko tí ọba onímájẹ̀mú pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ 3 days open air mercy crusade pẹ̀lú àkòrí àánú lẹ́ẹ̀kan sí mercy once again bẹ̀rẹ̀ láti Friday 13 sí Sunday 15 June 2025 aago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́ lè tó a máa bẹ̀rẹ̀ yàtọ̀ sí tọjọ́ Sunday tó jáṣe kágbá tó máa bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí
ló máa wà níbẹ̀. Mínísítà Adéọlá Adésílé, Mínísítà Olúmáyọ̀wá Dynamic, Lady Evangelist Táíwò Akínbọ́rọ̀, Ebenezer Modern Voices ni host choir, while Pastor Àbáyọ̀mí Olúgbà is the convener. Nígbà tí bàbá wa Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀ún jẹ́ olùgbàlejò àgbà. Máa bọ̀, àánú ti ń dúró dè ọ́. Ẹ̀yin aráyé gbọ́, ìgbáyé kù sí dẹ̀dẹ̀, ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. Olùṣe. bẹ́ẹ̀ ni ẹ bá jẹ́ ká kọ́lé ayọ̀ sí òkè. ẹ já kọ o. kí gbogbo làlà kókó fẹ̀fẹ̀ tá à ń ṣe láyé yìí ká má bàa kábàámọ̀ nílé ọ̀run o. ká má bàa kábàámọ̀ ń gbẹ̀yìn. gbogbo mo gbọ́ tán mo mọ̀ tán. gbogbo bàbá mi is a prophet. no ṣé mo mọ ẹjẹ ni níbi táwọn adé ìbàdé inú iṣẹ́ ìránṣẹ́ yìí àti kọjá gbogbo level yẹn àti kọjá níta máa control àti kọjá níta máa bá wí àti kọjá níta máa sọ pé báyìí ni kò ṣe máa ṣe over confidence ẹ̀wù kan tó sọ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì dà lónìí òun la ṣe ń béèrè táwọn ṣe ń lo àwọn èèyàn lọ́lọ́kanjọ́ tó ń má àwọn ìrírí ọlọ́kanjọ́ kan wá láti fi dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí wípé àwọn ọmọ wòlíì ṣé wòlíì làwọn náà ṣáà lè pè wọ́n wòlíì ṣáṣẹ wòlíì ti ń bá wọn náà ṣiṣẹ́ kí ni bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì òun làwọn ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lórí ètò tòní o ṣùgbọ́n Ọlọ́run ti tẹnu àwọn ènìyàn sọ fún wa wípé àkọ́kọ́ ẹ̀kọ́ bó bá tẹ̀jọ́ ọmọ wòlíì gan gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ìkejì ni wípé ṣé báwọn bàbá ṣe fi lé ara la ṣe ń ṣe ọ̀tọ̀ ni báwọn bàbá ṣe ń ṣe nígbà tó wà láyé ṣé bọ́ ṣe fi lé ẹ lọ́wọ́ ni wọ́n ṣe ń ṣe ń sìn ó dọwọ́ tiẹ̀ ó di nǹkan bẹ́ẹ̀ ló ṣe ń ṣe gbogbo àwọn sísí inú ìjọ làwù ṣé bẹ́ẹ̀ ló ṣe ń ṣe gbogbo ìyàwó níyàwó ló ń fọwọ́ bà ṣé ohun tá a fi kọ́ ọ nù ṣé bá ṣe fi kọ́ ẹ nìyẹn kò sọ̀rọ̀ nínú ọ̀pá lásán lọ́wọ́ kò sáṣẹ nínú máa ń sọ fáwọn èèyàn ọ̀pá tá à ń dìmú yẹn kọ́ làṣẹ ọ̀pá tá à ń dìmú kọ́ làṣẹ inú làṣẹ wà àwọn kan tiẹ̀ wà tó yẹ pé wọ́n ń pera wọn ní evangelist àwọn kan wà tó yẹ pé apostoli náà ń pera wọn ṣùgbọ́n wọ́n ní àṣẹ wòlíì lára tá a bá wo inú iṣẹ́ ìrànṣẹ́ dáadáa ṣùgbọ́n nítorí pé tó yìí ò bá ti yé èèyàn kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ojúlówó pọ́nbélé ẹ̀kọ́ ẹni tí ò tí kẹ́kọ̀ọ́ tó fẹ́ máa kọ́ èèyàn ẹ̀wùn kan tí iṣẹ́ ìrànṣẹ́ dà lónìí. aláàbọ̀ ẹ̀kọ́. bí ẹ̀yin náà ṣì fẹ́ dá sí tó 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè lórí ètò. hello ta ló wà ń bẹ̀? ọ̀dà ká máa tẹ̀síwájú. Ọlọ́run alààyè á tún ràn wá lọ́wọ́ o kìkì wípé kí gbogbo àwa wòlíì ẹja mójútó àwọn ọmọ wa ẹja máa bá wọn sọ̀rọ̀ ẹja ká máa ṣí wọn létí ẹja máa fọ̀nà hàn wọ́n. èèyàn kan láìpẹ́ yìí mo mọ èèyàn kan dáadáa tó jẹ́ pé bó ṣe súnmọ́ mi tó ìpè olùṣọ́ àgùntàn lóní ìpè olùṣọ́ àgùntàn lóní ọmọ wòlíì ni ṣùgbọ́n ìpè olùṣọ́ àgùntàn lóní nígbà tábàjọ́ ń gbàdúrà tájọ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ máa rí pé ìpè olùṣọ́ àgùntàn lóní ṣùgbọ́n láìpẹ́ mo kàn déédéé tóun náà ti ń kọ prophet kí ló dé prophet kíákíá ni kí ló dé ọmọ wòlíì òun náà ti jẹ́ wòlíì ni ẹ kí la sọ ṣe ìrànṣẹ́ dàbá yìí. bàbá ìjọba bá wà díẹ̀ lọ ó lè jẹ́ bàbá ẹ̀gàn ló fi jẹ́. bàbá ẹ̀gàn ló dà lé lórí. bàbá ẹ̀gàn ló dà lé lórí. mo ṣe sọ wípé ìhà táwa òbí gan kọ sí àwọn ọmọ wa yìí gan ó ṣe pàtàkì. láti rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀ ṣá. kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ kúrò lẹ́sà. òrèbètè 0707 316 0403. hello. ẹ kúrò rọ̀lẹ́. ẹ kúrò lẹ́sà ẹ bá wa yí rédíò yẹn sílẹ̀. hello. 0707 316 0403
08124113677. tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ bá wa yí rédíò yẹn sílé etí ìgbọ́ èjì etí ògbọ́dọ̀ gbé méjì ká lè gbọ́ra wa yé dáadáa ká lè gbọ́ ara wa yé dáadáa kí nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ lè dúró dáadáa 0707316040 08124113677 08124113677. a ní ìṣẹ́jú díẹ̀ fún ẹnikẹ́ni tó bá ní nǹkan tàbí òmìnira la láti bá sọ bí ọlá bá ń gbé kíní sókè díẹ̀ bá ń gbé sókè. ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe ká. hello 0707-316-0403 0707-316-0703 08124113677. àwọn ọmọ wòlíì kókó ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lónìí ká kẹ́kọ̀ọ́ ká farabalẹ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì ká mọ̀ nǹkan táwọn bàbá wa ń ṣe díjúdíjú ká mọ̀ nǹkan táwọn ìyá wa ń ṣe díjúdíjú ìwọ náà kọ́ ló ń pèrè àwọn prọfẹ̀tì kó tó tẹ̀ táwọn bàbá ẹ̀ bá jẹ́ prọfẹ̀tì ìwọ lọ ṣèwádìí ṣé ìpè wòlíì lọ́lọ́run gbélé wọ náà lọ́wọ́ ṣé ìpè wòlíì ló gbélé ọ lọ́wọ́. bàbá àjọ ló tiẹ̀ wà nípéjọpọ̀ kan láìpẹ́ yìí ìyẹn ló tiẹ̀ fẹ́ mú mi rántí sọ eléyìí ẹ bá ra àwọn èèyàn wọ̀nyí ṣé òní bá mi recognize ẹni yẹn ni mi ì mọ̀ wọ́n ó dà ẹ lọ gborúkọ wọn wá àwọn nínú àwọn bí ọ̀dọ́ bíi 7 àwọn 6 nínú wọn prophet mo wá káwọ́ prophet àwa lọ bilẹ̀ bí ẹni níbo la wá ń bọ̀rọ̀ prophet yìí lọ báyìí nítorí pé gbogbo nínú ìjọ àti níbi 20 prophets báwo la ṣe ṣe sí nínú àwùjọ àwọn èèyàn bíi 40 báwo la ṣe ṣe ó yẹ kí gbogbo kíní yìí kó wà ó yẹ kí ìjọba àgbéyẹ̀wò mo tẹ̀ mọ àwọn ìjẹ́ kan láìpẹ́ yìí tí mo súnmọ́ dáadáa wọ́n ní ẹ̀ka 12 nínú gbogbo ẹ̀ka àti olú ilé ìjọsìn wọn àti gbogbo ẹ̀ka 12 wòlíì 6 péré náà ni wòlíì 6 péré ni wọ́n ní nínú gbogbo ìjọ Ọlọ́run tí wọ́n ní àti ẹ̀ka ipò tó ṣe ipò ẹlẹgẹ́ ni ipò ẹlẹgẹ́ ní ipò ọ̀wọ̀ ni kì í ṣe ipò tá kàn ń ju èèyàn sí tá kàn ń fi èèyàn sí anyhow tọkàn gbé táìtù lé lórí ipò ẹlẹgẹ́ ni ipò ẹlẹgẹ́ ni wòlíì ní mí. mo dẹ̀ máa ń sọ bí èèyàn bá jẹ́ wòlíì àwọn oríṣiríṣi nǹkan ló máa dojú kọ àwọn wòlíì ń sìn àwọn pampered wòlíì là ń kójọ àwọn package wòlíì àwọn wòlíì tó ń fẹ́ fara da ya àwọn branded wòlíì kí wòlíì máa sọ pé òun kì í ṣe ìṣòro èmi ò ń ṣe ìṣòro tèmi o wòlíì tí kì í gbàwẹ̀ àwẹ̀ bá mi lára mú o bẹ́ẹ̀ bá rí wòlíì wòlíì oní tíì ikùn àtó méjì wòlíì náà dẹ̀ ní ọ̀nà olúwa o wòlíì ni wòlíì ni bàbá ìjọ ọjọ́ hello ẹ kúrò lẹ́sà. ẹ tó ẹlẹ́sọ̀ ìṣòwò ẹ ká san o. ẹ ká san sàn yes ma ẹ ká san ma ẹ kábọ̀ sórí ètò ma. ọ̀hún àwọn kérúbù. à ń gbọ́ yín kétékété ma. tó bá mọ àwọn kérúbù ni mo. bẹ́ẹ̀ ni ẹ ń gbọ́ wa kétékété ìbẹ̀lẹ̀ wa. mo fẹ́ dá sí ètò tó wà nílẹ̀ ni orúkọ tèmi ni pẹ́pẹ́pẹ́ Zayọ̀ Túndé Akínsànyà láti Èkó ni mo ti ń pè. ẹ kábọ̀ sórí ètò à ń gbọ́ yìí. ohun tó wà nílẹ̀ ni lórí fẹ́sàn tí ẹ béèrè yẹn ni pé ṣé èèyàn lè kọ́ iṣẹ́ wòlíì. bẹ́ẹ̀ ni. èèyàn lè kọ́ iṣẹ́ wòlíì. wọ́n lè kọ́ iṣẹ́ wòlíì ṣe kọ́. pẹ̀lú ọba dẹ̀ fi ara balẹ̀. tí ọba dẹ̀ kọ́ náà kó kọ́ láti ọ̀dọ̀ èèyàn gidi tó jẹ́ pé wọ́n á darí ẹ̀ sí ọ̀nà. pé kò ní í ṣiṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kọ́ṣẹ́ wòlíì ní tó jẹ́ pé àwọn nǹkan tí ò tọ́ sórí ẹ̀ làwọn èèyàn wọ́n ṣe ń oríṣiríṣi wàhálà ṣe ń ṣẹlẹ̀. ẹni tó jẹ́ wípé ó fi lóhùn lọ kọ́ṣẹ́ wòlíì tó jẹ́ pé ọ̀tọ̀ ni tó kọ́ àwọn míì gan pàápàá account book. ló wà lọ́wọ́ wọn. ṣé ń gbọ́ mi. à ń kétékété là ń gbọ́ yín kétékété. ok àwọn ní account book náà máa lọ gbé tí wọ́n máa lò wọ́n ní ìtọ́jà wa gbé fún wa nìyẹn. ó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ wòlíì náà pẹ̀lú wọ́n ní ìwé tí bàbá wa ń lò rèé. tí ẹ̀mí Ọlọ́run bá dẹ̀ ń tọ́ ni òun ni wọ́n pè ní ẹni tí ẹ̀mí Ọlọ́run ń tọ́ òun ni ó ṣiṣẹ́ wòlíì tó tọ́ kì í ṣe wípé account book. kò ń ṣe ìwé ètò. àwọn ọmọ wòlíì kẹsàn-án ìrẹ́pẹ́ ṣé àwọn ọmọ wòlíì lè pe ara wọn ní wòlíì wọn ò lè pe ara wọn ní wòlíì. nítorí pé ìpè ó yàtọ̀ sí ìpè.
kò ń ṣe dandan tí bàbá èèyàn àbí ìyá èèyàn jẹ́ wòlíì tí ọmọ náà wá ní pé òun náà gbọ́dọ̀ jẹ́ wòlíì. Ọlọ́run lè pe gbogbo èèyàn yẹn ní èèyàn wòlíì. Á ṣe fún àwọn kan ní ìrìnàjò kan, á ṣe fún àwọn kan ní ìrìnàjò kan, ó máa pè wọ́n sọ̀nà ìpele ni. Ṣùgbọ́n láyé òde òsìn oríṣiríṣi là ń rí, òun ló jẹ́ kí wàhálà pọ̀ ní ayé tòde tá a wà yìí. Ó jẹ́ pé tọ́ba ti rí ìwé àkáǹtì yẹn problem ló ń dá sílẹ̀. Ọlọ́run máa ṣàánú wa wá. Ọlọ́run máa ṣàánú torí ọ̀pọ̀lọpọ̀ ilé òní wọ́n ti fi àwọn èèyàn rìnrìn àjò báyìí. A máa rí àwọn ìran tọ́lọ́run ràn wá. Ẹlòmíì gan àwọn òun pé torí kóun lè jẹun á lọ síjú. Òun fẹ́ di wòlíì àpàpàǹdodo. Láti máa lè máa rí ìran máa sọ fún àwọn èèyàn. Àwọn èèyàn náà ẹlòmíì máa wá wípé àwọn fẹ́ kọ́ tẹ̀ sọ kankan fún un. Sáwọn ẹlòmíì jẹ́ pé wọ́n ti lọ sọ nǹkan fẹ́ ni. Lọ́tọ́ bá ti ní kó ṣe yẹn tó bá ti ṣe ara ẹni ò ní balẹ̀. Kí la wá lè ṣe lórí ìrìn àjò yìí? Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́. Ẹ ṣé púpọ̀ màmá wa, ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀ láti ìlú Èkó tẹ́ pè wọlé, ẹ ṣé púpọ̀. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ lónìí o. A ti sọ ní ṣókí lórí ètò Ohun Awon Kerubu FM lórí ọ̀rọ̀ àwọn ọmọ wòlíì. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́, ká farabalẹ̀. Wà ṣúọ̀ wípé Ọlọ́run pè ẹ́, Ọlọ́run rán ẹ. Ní ìdánilójú ẹ̀. Ẹni tó pè ló yàn, ẹni tó yàn ló ṣe lógo lórí ètò Ohun Awon Kerubu FM. Jẹ́ kí n máa dágbére. Ẹ wo ká má àlè ti torí àwíjàre kí tó tán lẹ́nu a ó máa tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run títí jọ́ mẹ́jọ ọ̀hún Olúwafẹ́mi Daniel Òǹfẹ́mi ló ń dágbére wípé a ó fèrè àtayọ̀ pàdé níjọ́ mẹ́jọ. Òǹfẹ́mi bàbá àjọ ẹnikẹ́ni bá ní orí ọ̀fẹ́ láti fẹ́ pe nọ́mbà atọ́kùn ètò Ohun Awon Kerubu FM kó pè mí sórí nọ́mbà yìí ẹ sì lè WhatsApp mi lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi bàbá ìjọ lórí rédíò káfáyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Shalom. ẹ̀yin aráyé.